ìta gbangba bí àbá ìta Ipobe làwọn eégún eléyìí tí ó jẹ́ ti Igbale Ikesan ti jáde ní kété ìgbà tágbó ọ̀hún lù lábẹ̀rẹ̀ sí ní rí wọn láti ọ̀nà òpó wá sí ìta gbangba. Gẹ́gẹ́ bí wọ́n ṣe là sílẹ̀ wípé àwọn eégún wọ̀nyí yóò jáde kábíyèsí ọba Elechi Camille Adébọ́lá Adékíwọ́ tẹ̀bọ̀lẹ̀ tí í ṣọba ìlú Ipobe Igbale tó jẹ́ ti ìdílé ẹ̀ gangan làwọn eégún wọ̀nyí ti jáde. Lásìkò tí ọba ìlú Ipobe ń bá wa sọ̀rọ̀ wọ́n ṣe lálàyé pé ayẹyẹ ọdún karùn-ún táwọn ṣe kọjá ló di ọdún eégún ọ̀hún lọ́wọ́ ṣùgbọ́n tí inú àwọn sì dùn lónìí pé ó bẹ̀rẹ̀ láyọ̀ àti àlàáfíà. Olóyè Elechi tí í ṣe ọ̀kan pàtàkì ní Igbale ọ̀hún tó bá iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV sọ̀rọ̀ ó ṣe lálàyé nípa bí inú wọn ṣe dùn tó lórí àgbékalẹ̀ ètò náà eléyìí tí àwọn eégún ọ̀hún tí wọ́n sì bọ́dọ̀ láyọ̀ àti àlàáfíà. Àkàkàtàn làwọn tí wọ́n jẹ́ eégún eléyìí tí ó jáde ní ìlú Ipobe lọ́jọ́ sátidé ọjọ́ 16 oṣù keje ọdún 2022 tá wà nínú èyí. Bí ayẹyẹ ọ̀hún bó ti lọ ẹ wo díẹ̀ lára ẹ̀ bí àwọn eégún ọ̀hún bí wọ́n ṣe ń ṣe fàájì. Àwọn tó péjú pésẹ̀ síbi ayẹyẹ ọdún náà wọ́n ló ń kà lára wọn náà láti rí baálẹ̀ ti Igbale ìlú Ìṣẹ̀dẹ́ olóyè Ògúndáre Àdìsá Freeman Ojóyè Oyèkù Justin tí wọ́n ṣe baálẹ̀ ti Igbale Àgbòrọ̀ olóyè Sàláwù Àdìsá Ràúfù tí ń ṣe apàṣẹ ti Igbale Àgbòrọ̀ tí wọ́n tún jẹ́ olórí gbogbo ọ̀jẹ̀ parapọ̀ ìjọba ìbílẹ̀ ti ìlú Ipobe àtàwọn lẹ́ẹ̀kan ló kópa níbi ayẹyẹ náà. Àwọn tí wọ́n jẹ́ létò eégún ọ̀hún fi ń tó wa létí wípé bí ó ṣe bẹ̀rẹ̀ báyìí bẹ́ẹ̀ ni ó ṣe máa tẹ̀síwájú títí táwọn fi fi orí ọdún eégún ọ̀hún tí Igbale Ikesan fọmọyọ lọ́jọ́ 16 oṣù keje ọdún 2022 tá wà yìí. Iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV láǹfààní àti wà ńbẹ̀ lánìkẹ́ wò díẹ̀ bó ti lọ. ká súnmù ìṣúlẹ̀ tó ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ́ TV. Abudu Ọláníjà ló gba àwòrán sílẹ̀. Ọ̀sọ́lọ́ TV, ìmọ́lẹ̀ gbogbo ọmọ Ànàgó.